Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ìbò ẹ̀dìbò tó yọjú yan Bọ́lá Tinubu àmẹ́dá ẹ jẹ́ ká dìbò yẹn nílé. Join us, this is Lagos, Ekolopebi. Join us, we're working and praying for Asiwaju Shettima 2023. Sanwo-Olu second time. Join us and pray. We're working, you can see the crowd. You can see the crowd from there. This is more than 5 million. Asiwaju 2023, no retreat, no surrender. Àwọn lóko, Asiwaju lóko. Gbogbo wọn pátápátá Tinubu làwọn mọ̀ lẹ́ni tó lè ṣe o. All right, this is MC Babati, aka Babati. My genotype Asiwaju, my blood group Asiwaju, everything Asiwaju. Jagaban Boku, Èkó ní bàjẹ́, Nigeria ò ní dàrú. Yes, Jagaban Asiwaju. We are out to support him for this 2023 election. President to be. Olódòdè fáwọn ọ̀dọ́ ní pé ìlú wa ní ànílù mi kò síbi tá a ní ibi báyìí náà la ní ó dẹ̀ máa dáa ó máa lọ síwájú. Ó yáyé gèdè ayé yóò ilé alákọ̀ sílá yá o gèdè ó yáyé yìí ilé alákọ̀ sílá yá o fìlàdà ẹ sọ pé yé gèdè àwọn yáyé. Wèrò lẹ́yìn ẹ bó lọ́mọ̀gùn wèrò lẹ́yìn ẹ̀yìn ẹ wò bó lọ́mọ̀gùn wẹ̀yìn ẹ wò. Jagaban fọkànbalẹ̀ kò sí wàhálà àwa la ní àwa ló kàn bẹ́ẹ̀ ni ìwọ náà wèrò lẹ́yìn ẹ bàbá ẹ̀mí yẹn á gùn ẹ̀ ní pé ẹ̀ ní débẹ̀ kẹ́ banújẹ́ àwa náà ní ẹ̀ ní débẹ̀ káwa náà banújẹ́ ẹ̀ débẹ̀ lájú àtàlàfíà bàbá ni o gbà àwa ló kàn. èmi àdàbọ̀nìjà òkè tí mo wà á tàwọn ọmọ rẹ̀ rúbèrè ni ọmọ agbẹ́mọ̀rù ọ̀ni ọmọ agbẹ́mọ̀rù òrè tí ma ti ń sọ̀rọ̀ mò ń jẹ́ tí ma ti ń jẹ́ yẹn màkọ́ tẹ́mi lọ́rùn nìyẹn Aṣíwájú ni o kò sẹ́lòmíì kámọ́ tara wa jà àsìkò ìrọ̀wá rè é this is our time ẹniran níjọ́ sí ẹ ṣèbẹ́ ẹniran nígbà wo lọ́wọ́ àbí ẹ sáà níran ẹ̀yin náà imagine ẹ wọ àwọn tó ti fẹ́ ṣe ní Yorùbá tí wọ́n gbà Abíọ́lá gbìyànjú ẹ̀ wọ́n gbé fún abẹ́ ẹ̀ mọ̀ ni ṣèbẹ́ ẹ sáà mọ̀ níbẹ̀ yìí Aṣíwájú ló kàn Yorùbá ló kàn òun ló lè ṣe bàbá yẹn wọ̀ tẹ́ ó dísàfù ẹ ti ẹ̀wògbà tó rúdu Lagos State ọdún mẹ́jọ ẹ̀rí kan Lagos State yàtọ̀ gẹ́sẹ̀ tírú ẹni bá lè rúdu Nàìjíríà máa bọ́ sáfẹ́ olókan o oníkà ìdìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed olókan bàbá yẹn tẹ́sọ́jú ẹ̀. 2023 Aṣíwájú bá gbà fún wàhálà ṣe onílé ní ṣe ilé ọlọ́nà ló ń ṣọ̀nà àwàsà ló máa ń ṣe orí òkìtì oyin á ṣe kókó igi ibi tí wọn bá wà lè máa ṣe ló ń ṣe ọ́sà mi lè ṣe Ìgbò káàtì wàá gbàgbé gbogbo pé oore tí bàbá tá à ń pè ní Jagaban tó ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dẹ̀ kan èmi fún látọ̀dọ̀ ìyàwó wọn títí dọ̀dọ̀ tí wọ́n fún ara wọn gan náà so outcome tó máa jẹ́ pé táìmù báyìí tó máa jáde pé wọ́n fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè lórí pé kí ìlú lè dáa tíru wa bá gbẹ̀yìn àmúre ni àpòdè ní jala ìmúre come 2023 ní agbára Ọlọ́run ọba èmi máa wà ní Àbújá o fún inauguration Jagaban lágbára Olódùmarè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run kò sí wàhálà ẹ̀yin náà wérò àwọn kan náà ṣe 1 million kìíní kàdónà mímọ nǹkan tá a fẹ́ pélé ìgbà 14 la máa pẹ́ àbí 20 because èrò tó wà ní bíbá tó lọ báyìí kò tó 1/8 àwọn tó ṣe wà lẹ́yìn tí mo rí I'm coming all the way from Ibadan mo pàdé wọn lójú ọ̀nà ni òun náà lájọ ń bá lọ yìí lágbọ́n ìlú Nàìjíríà máa dáa ogun x-man kíní kan ó máa dópin lágbára Olódùmarè oyè sí òsínlé oníbàwò ni wọ́n ṣe pín tó bá wà nílé tó bá pín tí wọ́n bá pín dáadáa wá rọ bẹ́ẹ̀ ṣẹṣẹ yìí ò dáa ẹ jẹ́ ká tún pín bọ̀ tó bá ti sínlé o máa gbà fọlọ́run bàbá bá ìpín ní so
ìdùnnú tí wàá ní pé kéèyàn tí wàá wà ń bẹ̀ gbogbo nǹkan tá a wá ń jà fún yẹn á tó wa lọ́wọ́. God bless Nigeria, God bless ilẹ̀ Yorùbá àwa ló kọjá. báwo lè ṣe ní nífẹ̀ẹ́ aṣíwájú èèyàn dáadáa ni irú wọn là ń fẹ́ kí wọ́n darí orílẹ̀-èdè wọ́n fẹ́ràn ọmọdé wọ́n fẹ́ràn àgbà wọ́n fẹ́ràn àwọn tá a jẹ́ òṣèré tá a bá ṣerú eré ìfún wa jẹ́ pé àfi ẹ̀mí ìmoore hàn. Káyọ̀dé Ọláìyá lélẹ́yìí o adẹ́rùpọ̀kọ̀ aṣíwájú ni tiwa Yorùbá ni tiwa aṣíwájú ló kàn báyìí kò sí bàbá wa ló lè ṣe kò sẹ́ni tó lè ṣe mọ́ àwa ló kàn báyìí Yorùbá ni aṣíwájú Tinubu Jagaban aláàánú gbogbo àgbáyé Yorùbá ló kù o Yorùbá ló lè ṣe o ẹ̀bẹ̀ ni adẹ́rùpọ̀kọ̀ ló sọ bẹ́ẹ̀ fún yín mọ́ títẹ̀ Yorùbá ni máa tẹ̀ sí aṣíwájú Tinubu. oníkálukú ni ó ní opinion tiẹ̀ aṣíwájú ó ti ṣe dáadáa tá a ti rí Yorùbá dẹ̀ tún ni so mi ò lè fi Yorùbá lẹ̀ kí n lọ tẹ̀lé Ìgbò mi ò lè fi Yorùbá lẹ̀ kí n lọ tẹ̀lé Haúsá. aṣíwájú la tẹ̀lé gbogbo wata mi aṣíwájú ti wá pátápátá aṣíwájú is our president the president of Nigeria the next president of Nigeria 2023 ọmọnìdàn dẹ kì í ṣeré ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì gbà bẹ́ẹ̀. APC if you love Sanwó-Olú róòlù fìlà Sanwó-Olú Lagos State ẹ̀yin ọ̀dọ́ mo wá fẹ́ ṣàlàyé ọ̀kan fún yín ẹ̀yin ọ̀dọ́ ẹni sí ìkẹ́gbẹ́ kankan tọ́ba youth tọ́ba fi kó wa lọ́bẹ̀ jẹ òun ni mo fẹ́ sọ ní èní kí gbogbo social media gbé mi mo fẹ́ sọ̀rọ̀ lórí EndSARS mo fẹ́ jẹ́ kẹ́ ní sí ìkẹ́gbọ́ ọ ní èèyàn kú nínú EndSARS ibo ni àwọn òkú yẹn wà ibo lọ sí wọn sí that is number one. Number two ṣé àwọn òkú tó kú yẹn ọ̀ ní family Nàìjíríà ni. Number three ṣé Nàìjíríà ti lọ bribe àwọn abiyamọ tó dájú ṣé ti lọ bribe wọn ni táwọn ìrí àbúrò kan àtẹ̀gbọ́n kan tó máa pariwo lórí social media kóhùn wá àbúrò òun àtẹ̀gbọ́n òun. Number five ṣé aṣíwájú Ahmed Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ chief of army staff àbójẹ́ president tó máa lọ ọ́dà níbo ká lọ yìnbọn ní tóge gbogbo kátàkì kọ yín lọ́bẹ̀ jẹ́ irọ́ ni ó ń pa fún gbogbo wa ọbẹ̀ sọ Yorùbá di ẹni arinlẹ̀ ní nísìnyí kí gbogbo wa jáde in time political game ní àwọn Àtíkù àwọn Òbí lọ́ parapọ̀ ńgbà yẹn lọ́ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe nísìnyí ojú ti là àbójú ò ti là ẹ̀yin youth tójú ti là àbójú ò ti là all youth bẹ̀bí ti ṣe kí ni
tó bá mọ̀ pé bẹ́ẹ̀ bí ti ṣẹ́jú Bọ́lá Ahmed Tinubu ti wọlé àti Sanwó-Olú àti gbogbo APC candidate in ọdún 36 days róòlù fìlà. níjẹ̀ wá ní come 2023 a máa gbá wọn dà sígbò àwọn olófò èèyàn a máa gbá wọn dà sígbò àwọn olófò èèyàn tipẹ́tipẹ́ àwọn náà polè wájà o wọ́n tún polóko wá mú a máa gbá wọn dà sígbò àwọn olófò èèyàn 2023 ó dá mi lójú bákùnkù lọ nígbó bí ò lè rá bí ò lè rí o kì í solúbe ló máa bẹ́kùn níbù máa fẹ́rànkù tó máa báyìí lórí o aṣíwájú tí yáyà tààrọ ní sọkọsọ bẹ́ẹ̀ lórí o wàláyì bẹ́ẹ̀ lórí o aṣíwájú tí yá ẹjọ́ nítorí Ọlọ́run àwọn ò fẹ́ kí ọ̀rọ̀ pọ̀ àdẹ̀fẹ́jọ́ nǹkan tó important ni pé èmi mi ò ń ṣe politician bọ́njọ́ tí aṣíwájú ti náwó pé àwọn jáde tírú àwọn ò bá jáde ta ló tún fẹ́ jáde kò dáná kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni Òbí tó ń sọ yẹn kò mọ̀ ẹ́ nà tí kò bá mọ Tinubu mẹ̀mí ìwọ mẹ̀mí sórí bá ti mọ ara wa so tí bàbá bá ń sọ̀rọ̀ a lè rí a lè bá sọ yàtọ̀ sí pé ọ̀gá tọkọ̀ lọ mú wa ẹ sọ fún wọn orí yín tí ó pè é tó bá pé tó bá straight tó bá normal askama tó bá skama 2023 tásíwájú bá gbàfe wàá wá ṣe pa. orísun lè mọ̀nà fún aláṣìjọ ó lè ṣe máa jẹ́ nìyẹn ó ṣe máa jẹ́ nìyẹn. ìbò ẹ̀dìbò tó yanjú yan Bọ́lá Tinubu àmẹ́dá ẹ jẹ́ ká dìbò yẹn nílé APC. èmi ò ní rán púpọ̀ tí máa sọ gẹ́gẹ́ bí Alhaji yẹn sọ olórin ni mí ṣùgbọ́n ẹ jẹ́ ká lo brain wa ẹ jẹ́ ká yára wá ń brain mi ń ṣọmọ Igbo náà mi ì dẹ̀ kí n ṣe Haúsá ṣé mi ń ṣọmọ àlè ní tí máa lọ ṣe kí ni tí máa lọ tẹ̀ka síbẹ̀ yẹn ọmọ àlè ní mí nìyẹn ṣùgbọ́n méjì àfẹnuṣe PVC ló máa fi jagun ìbọn òrin léyìí pẹ̀lú àgbọ̀ntù wọn tù kùnrin léyìí kò ṣe kí ni PVC òun ni kò ṣe kí ni tó bá ti ní PVC ẹ ọmọ o ti win àmọ́ má sọ àtẹ̀gbọ́n tó sọ ni Jagaban ni ẹ má gbẹ̀jà mi ẹ ṣe kí ni ẹ dìbò ni tó bá dìbò tó ṣe kí ni Sanwó-Olú ni ẹ má gbẹ̀jà mi ó ní ẹ ṣe kí ni ẹ dìbò ni nínú gbogbo wọn pátá ẹ bá mi rí o nínú gbogbo wọn pátápátá Tinubu làwọn àmọ̀ lẹ́ni tó lè ṣe o nínú gbogbo wọn. ìgbà kan lè ní sunu mọ́tò pọ́pọ́. ilé alákọ̀ fìlàyà o gẹ́gẹ́dẹ́ àwòyálé yìí ilé alákọ̀ fìlàyà o fìlàdà ẹ sọ pé gẹ́gẹ́dẹ́ àwòyálé yìí o ilé alákọ̀ fìlàyà o gẹ́gẹ́dẹ́ àwòyálé yìí ilé alákọ̀ fìlàyà o gẹ́gẹ́dẹ́ àwòyálé yìí o Sanwó-Olú yẹn sálámù. tí ó sábò sí bẹ́ẹ̀ àbò tí máa bá lábọ̀ sí. ó bá àti kúrẹ́tọ̀ rí wa ó ní díẹ̀ ṣáàtì ìdìbò fáṣíwájú 2023. gbogbo nǹkan yí ó bá àti kúrẹ́tọ̀ ó bá òbí díẹ̀.
president àwọn ọmọ pa ẹ̀ ìbò táwọn tẹ́lẹ̀ pé kò dìbò fáṣíwájú ìkọ́lẹ̀ máa yí padà. má sọ ìbò ẹnu aṣíwájú ló lè ṣe ó ti ṣe bọ̀ tipẹ́tipẹ́ Jagaba máa ń kú Jagaba bọ̀ kú Jagaba bọ̀ kú lọ́gbà ìwé ìdìbò ẹ̀ gbìyànjú láti dìbò ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gánáísà yìí àdúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gánáísà ẹ jẹ́ ká gbìyànjú àdúpẹ́ lọ́wọ́ aláàjì MC Akínsànyà Olúọmọ confederation fún eléyìí tó ṣe àdẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn wọn náà lọ́jọ́ ó ṣe ṣàdúpẹ́ lọ́wọ́ Lagos state government tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ń àkúfù bọ̀dà ṣe lé ó lè má ṣe ṣe bọ̀dà dúpẹ́ lọ́wọ́ wọn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ aláàjì Tàfàṣẹ́gò Adékúnlé àdúpẹ́ lọ́wọ́ òun náà àdúpẹ́ lọ́wọ́ Kúdẹ́lẹ́tì aṣíwájú ogun ìjọba àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn state officer Lagos park and management àdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn àwa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo Èkó lápapọ̀ lákùnrin lójú lọ́mọdé lágbà wọ́n lọ ìfẹ́kọ̀ọ́ tó wà láàrin wa kò ní bàjẹ́ lágbà. That is why we say Lagos State back together we are now not back Lagos State back together. kó máa gbọ́dọ̀ bàjẹ́ lórí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan pé. tábàjẹ́ mọ̀ kankan ìgbà tí Jagaba ọkọ̀ wà ní sẹ́nẹ́tọ̀ àdìgbọ̀dọ̀ ìdábọ̀ wà nìkan tó ṣe ìgbà tó wà ní gọ́ọ̀fù Jagaba ń dá ó create local government fún wa ní Lagos state ṣe everybody rí na ó try accept Lagos state yẹn fún as a local government yẹn accept yẹn fún bẹ́ẹ̀ ṣe accept yẹn fún náà ó tún generate owó fúnra rẹ̀ ó tún fi fund Lagos state yẹn no ẹ̀yìn o wà ló kàn o Jagaba for life. That is our president. Jagaba for you. That is our president. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní túláàsì. Má sọ̀bọ̀ inú ẹ̀jọ̀. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.